اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. لقد نور الأكوان رب محمد بنور تجلى له بين فرقده. حلول ربيع شهر أحمد مصطفى لمصباح قلبه في الضلالة يهتدي. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. أحب الذي قد كان قبلا ورحمة وأرسل للتيسير دون تشدد فحلت بقلبي فرحا واشتاقت أرى خير خلق الله ذلك سيدي. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. وقد أخلد الرحمن ذكرى نبينا بمولده بشرى لأحباب أحمد. لقد فاز من حفنا جميع جهوده بإحياء ذكر المصطفى وفق مقصده. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. ولم يقل في تشريفه فوق مرتجى ولم يتقاصر عن ثناء ممجد وما نلت مجده أواني كلها قد أدري الله بالنذير أبجد. اللهم يا ربي صل على محمد وسيد سادات النبي محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين. اللهم طهر قلبي من النفاق. اللهم طهر قلبي من النفاق. اللهم طهر قلبي من النفاق. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Akí Ọlọ́run ìmọ̀ bóyá kíní yẹn ń clear jẹ́ àwọn omi báyìí náà. A sì kí Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run Ọlọ́run orí ajẹ́jẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad, gbogbo
ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńláyé, ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, olólùfẹ́ Ànábì, olólùfẹ́ Islam tí ẹ̀ ń gbọ́ wa kárí àgbáńláyé, ìkẹ́ Ọlọ́run, orí ajẹ́njẹ́ tọ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Allahumma amin. Wọ́n ní ìyẹn máa ń yára gbọ́rọ̀ ni, ìyẹn sì máa ń lọ́ra fèsì. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti lọ káàkiri tí mi ò dá sí, tí mo kàn ń wò. Torí pé àsìkò tá a wà yìí, qad ikhtalata al-habil bin-nabil. Qad ikhtalata al-habil bin-nabil. Nǹkan ti dàpọ̀ mọ́ra wọn. Nǹkan ti dàrú pọ̀ mọ́ra wọn. Àwọn olódodo wọn pọ̀ mọ́, àwọn onírọ́ ló pọ̀, kódà àwọn èèyàn fẹ́ gbọ́ òdodo mọ́. Ìwọ kàn jáde kó pákéjì irọ́ fáwọn èèyàn, kó pa kí n táwọn èèyàn fẹ́ gbọ́ nìyẹn. Ṣé rí, ẹ jẹ́ n kọ́kọ́ lọ sórí ọ̀dọ̀ alájà tó wà ń bàdàn yẹn, lórí ọ̀rọ̀ alájà yẹn. A ní báyàn lórúkọ jẹ́, a sì ní purọ́. Èmi ó kàn pé àkíyèsí àwọn èèyàn sí àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ni. Ìbéèrè tó yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ọmọ yẹn, òun ni pé kí ni Mudiru Markaz ṣe fún? That is question number 1. Ọ̀rọ̀ wo ni Mudiru Markaz sọ tí wọ́n fi wá, bóyá wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dá ní o, bóyá wọ́n sọ̀rọ̀ bàbá wọn láì dá ní o, bóyá wọ́n sọ̀rọ̀ fámílì wọn láì dá ní o, tó fi wá mú bóyá àǹtí débi pé ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn àtàn tí ò yé. Ìbéèrè yẹn lẹ́ọ̀kọ́ bí ó mà yẹn náà. Tí ẹ bá béèrè yẹn tí ò bá wá rí dáhùn, lẹ́ẹ̀fi wá mọ̀ pé in tó ń ṣe wúmà yẹn, èmi ò rò pé lásán ni o. Torí látijọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní pàtàn Sheikh Adam, èmi ti bẹ̀rẹ̀ sí ní fọ́lù ẹ̀ ni mo ti ń wò pé kí ni Sheikh Adam ṣe fún wúmà yìí tó fi ń pàtàn wọn pẹ̀lú ahọ́n àbùkù? Kí ni Sheikh Adam ṣe fún wúmà yìí? Àkọ́kọ́ náà ní n tó dá èmi lójú tí ó dàrú, ní tó dá mi lójú tí ó dàrú gẹ́gẹ́ bí ọmọ Markaz ní tí mo kà, òun ni pé Sheikh Adam pa ìtàn baba ńlá wọn dáadáa ni. Torí pé mi ṣe wà yìí, èmi ò mọ àfọ́ òkè ààrẹ, èmi tó ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ò mọ Markaz yìí náà láti dé, láti náà ti pàtẹ́ tàn fún wa pé àwọn àfáà kan wà tí wọ́n jẹ́ àwọn àfáà gbà nílùú Ìbàdàn tó sì jó ní mímọ́. Markaz náà ló sẹ́lì wọn fún wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Markaz ló sẹ́lì fún wa pé Markaz ló pàtàn àwọn kan fún wa tó yá sí pé àwọn ò mọ̀ wọ́n kàn pàtàn fún wa pé bàbá kọ sínú tírà àwọn Nasimu Soba, tírà ẹ̀ ní Nasimu Soba fi akhbari islami wa ulama Yorùbá, tírà ẹ̀ ní ṣejiri. Tó bá lọ wo ìtàn al-Islam fi Ìbàdàn, bí Islam ṣe bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn, gẹ́gẹ́ bí Sheikh Adam ṣe, bí wọ́n ṣe pa ìtàn yẹn nínú tírà yìí,
Markazi ló sẹ́lì ọ̀pọ̀lọpọ̀ àfáàlẹ̀ Yorùbá fún wa. Markazi ló jẹ́ àmọ́ àwọn àfáà kan yá sí pé lóòótọ́ ni wọ́n pamọ́ àmọ́ lọ́hùn ṣe nǹkan fún wọn. Markazi ló jẹ́ ká mọ̀. Nítorí tó máa ń bè mí ló jẹ́ ni pé ṣé Markazi yìí ló wá lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ mọ àtàkì. Ìbéèrè tẹ́wọ̀ kọ́ bá mi bi wúmà yẹn nìyẹn. Òun ni pé kí ni ẹ̀ṣẹ̀ Sheikh Adamu gẹ́gẹ́ ní tí ẹ jẹ́ máa ti bọ́ sórí ọ̀rọ̀ Mudir. Kí ni Sheikh Adamu ṣe tó fi ń pa ìtàn wọn ní àtoríkòdì? Ṣé wọ́n fi Sheikh Adamu ṣe aburú kan tí ò dá ni àbí wọ́n kọ ìtàn àwọn bàbá yín kalẹ̀ pẹ̀lú ahọ́n tí ò dá? A lè wò pé ara ló ń ta. Sheikh Adamu sọ̀rọ̀ àwọn bàbá wọn láì dá ni. Meanwhile, ṣe rọ́rọ̀ tí ìyá ẹ̀ ń ṣe yẹn, ìyẹn wúmà yẹn níbàdàn yẹn, ẹ má jẹ́ ó jẹ́ èèmọ̀ fún wa o. Ẹ má jẹ́ èèmọ̀ fún wa o. Òun ni wípé ta ló ń kọ́mẹ́ntì dáadáa yìí? Okay. Gbogbo àwọn àyà ń kọ́mẹ́ntì dáadáa yìí ṣáà máa. Ẹ̀wọ̀n jẹ́ kó jẹ́ ìmọ̀ fún wa o, kò sí láì fi ń bẹ̀ o, torí nínú ẹbí. Because àwọn kan ń pè mí pé ṣé kò yẹ káwọn ẹbí wọn, ṣé kò yẹ kí wọ́n àwọn náà ń support ẹni. Mo ní rárá. Lóòótọ́ ni ó wà nínú ẹbí àwọn tí ó support ẹ pé a wà lẹ́yìn ẹ lágbájá máa ṣe lọ. Yóò sì wà nínú àwọn tí wọ́n against ẹ pé tààrà ẹ ń ṣe irú ìsọkúsọ wo ló ń sọ lórí social media yìí, kí ló dé tó ń yẹpẹrẹ ara rẹ káàkiri. Kódà ẹ ti rí nínú àwọn ẹbí tí wọ́n ti bàjà tóun náà ti bá wọn jà lórí ọ̀rọ̀ yìí, ẹ sì rí àwọn tó yá sí pé wọ́n wà lẹ́yìn ẹ̀. Àwọn tí wọ́n ń bàjà yìí, àwọn ni wọ́n mọ àlákọ̀ tí ń bẹ láàrin Sheikh Adam àtàwọn bàbá wọn. Wọ́n sì mọ̀ pé àlákọ̀ tó dáa ni, ìbáṣepọ̀ tó dáa ni, tí wọ́n sì jà tán fi táwọn méjì fi kó láyé. Táwọn méjèèjì tí wọ́n jà tí wọ́n fi kó láyé. Now, ìdí mi wọ́n fẹ́ sọ mbẹ̀ ní pé ẹ̀ṣẹ̀ Sheikh Adamu gangan lọ́dọ̀ obìnrin yìí, wallahi ìwọ̀n ni òye mi. Because lọ́sàn gangan ló kàn bọ́ sórí social media ló sì bẹ̀rẹ̀ sí ní pàtàn Sheikh Adamu, ló bẹ̀rẹ̀ sí ní pàtàn Rabita. Sheikh Adamu kìíní kan igbá o. Èmi wá ń bèèrè lọ́wọ́ ara mi pé torí àwọn ọ̀rọ̀ kan jáde nínú ọ̀rọ̀ ẹ̀, kó tiẹ̀ tó di pé àwọn mùdírù sọ yí pé sọ̀rọ̀ àtàpàkù là ń sọ ara kọ́lé, òun ni ọ̀rọ̀ tèmi ń sọ yìí o. Torí ó ti ń ṣe àwọn fídíò yẹn léra, kìí ṣe ọ̀kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, tó ti ń fi ẹnu àbùkù kan Sheikh Adam. Ó ti ṣe kan rí tó yá sí pé mùdírù náà ló fi attack, tó wá já sí pé mùdírù ló ṣẹ̀, tó wá já sí pé mùdírù ló ṣẹ̀. Níbi torí èmi ń wo fídíò yẹn, mo ń trace pé kí ló ń ṣe wúmà yìí tó fi ń ṣe ogun nǹkan tó ṣe yìí. Kí ni mùdírù ṣe fún gangan? Èyí tèmi wá lè rí mú jáde nínú tí ó lè sọ pé bí amùdírù ṣe òun, tó sì já sí pé òun nìkan kọ́ ló ń sọ̀rọ̀, àwọn kan wọ́n ń tì ní jẹ́jẹ́. Òun ni pé mùdírù a máa tẹnu mọ́ gbogbo ìgbà pé Sheikh Adamu ló ní fikra Rabita. Wala jidala fi lada al-khas wal 'am.
kò sẹ́ni tó jiyàn sí rí ọ̀tán kò sẹ́ni tó jiyàn sí rí wípé Sheikh Adamu kọ́ ló ní fíkra rábítà. Sheikh Adamu yóò sì yọ àwọn bàbá tí wọ́n lọ bá ń pé nǹkan báyìí ni mo gbé bọ̀ láti ilẹ̀ Lárúbáwá o tí mo rí tán ṣe tí mo sì rò pé yóò dá fún Islam wa bí káwa náà ní. òun náà ní Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá. àwọn bàbá yẹn sì gba bàbá wọ́n gbà wọ́n lọ́wọ́ wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n sì jọ ṣiṣẹ́ wọ́n sì ṣe wàhálà lórí ẹ̀ kí ni èyí sì jókòó wọ́n sì gúnra wọn rí wọ́n sì búra wọn rí wọ́n sì jà sí rí ẹnìkan ò kílèmù pé èmi mo ní o ẹnìkan náà ò dìde pé èmi mo ní o. wọ́n jọ ṣe bisalama pẹ̀lú ìrọ̀rùn ni wọ́n fi jọ ṣe. wọ́n dẹ̀ lọ bọ́ lọ́hùn wọn pẹ̀lú ìrọ̀rùn. kí ló wá dé tí wọ́n wá fẹ́ tí wọ́n wá fẹ́ ba alákọ̀ àwọn bàbá yẹn tí wọ́n wá fẹ́ bà jẹ́? kí ló ń ta ẹ́ lára wípé Rabita ó ní improvement ìgbà tí Rabita dákẹ́ jẹ́jẹ́ tí nǹkan kan ò ṣe kó o ní impact tí wọ́n lè ṣe àtàwọn tó bá ń bẹ lẹ́yìn ẹ̀ kò sí impact sí dákẹ́ táwọn kan fẹ́ da Rabita òru tán fẹ́ bà jẹ́ tí wọ́n fẹ́ jẹ́ ó ní movement mọ́ tí wọ́n tiẹ̀ fẹ́ jẹ́ ó ní nufuz. ṣèbí ìwọ náà tó ń pera ẹ àwọn bàbá yín náà wà nú àwọn tí wọ́n lapa nu Rabita ìjọ wo ni wọ́n rí wọ́n Rabita rí? káwa sọ pé torí pé ojú obìnrin gbogbo ẹni tí àwọn bàbá rẹ̀ bá ní lapa Rabita tí ò bá wá sí Rabita kí ló fẹ́ máa sọ fáwọn èèyàn? Mudiru ń represent bàbá wọn Rabita ni bóníkálùkù náà ṣe fi represent àwọn ẹni ìṣíwájú tí wọ́n ti lọ wọ́n represent bàbá wọn ni náà. so ní àyè ṣí fún oníkálùkù náà kó wá represent bàbá ẹ̀ ń bẹ̀ kọ́dẹ̀ máa rí àná lára tò ní pé bí bàbá tàná náà ti rí leléyìí ti rí tí ò ní ṣe ọmọ náà dandan. wọn lẹ́nìkan Rabita wọn nìkan mọ́ wá Rabita most especially àwọn bàbá àkọ́kọ́ wọ́n tiẹ̀ ń fún wọn recognition tó ní agbára because Rabita ò gbàgbé wọn. Sheikh Adamu wọn fọ́ kékeré mú wọn Mudiru yìí náà fún wọn fọ́ yẹpẹrẹ mú wọn náà. tó yá sí pé àwọn ọmọ wọn èé wá àwọn ọmọ wọn èé sábà wá wọn èé dárúkọ ọmọ abaláka gbé ọmọ abaláka ní pé kán wá kán wá ní àwọn bàbá sùnú àwọn bàbá òkè ààrẹ kí n rí wọn lájọ ká ti ń lọ Rabita mi ò torí mi máa ń lọ Rabita. so mi ò rí káwọn náà wá bí Mudiru náà ṣe ń wá ibi wàhálà kan ni Mudiru yìí náà ń ṣe tó ń represent bàbá wọn láti Èkó tí wọ́n lọ sí Ìbàdàn. oníkálùkù náà wá fèsì wàhálà tó bá wà ń bẹ̀ náà. ẹnìkan ló jókòó lé ẹnìkan ló ń ṣe kinní kan ìwọ náà wá bẹ́ẹ̀ ìwọ náà wá. tẹ ẹ bá dé Rabita fọ́tò àwọn bàbá tó ti lọ yìí wọ́n gbé síbẹ̀ gbàgbàgbà tí wọ́n ṣàbòsí fún wọn. àwọn kíní bókì òdá máa ń ṣe tó bá ṣe conference wọ́n kọ síbẹ̀ ń pé founder and co-founder wọ́n kọ síbẹ̀ báyìí ni orúkọ àwọn bàbá yín wà bẹ́ẹ̀ ta kọ síbẹ̀. kí wàá lọ tó fẹ́? kí ló fẹ́ kán tún ṣe jọ ní ìmọ̀ kan tó fẹ́ o wọ́n tún wá fún èèyàn lówó ó tún kó sínú àpò Rabita pé kí kan táwọn bàbá yìí ṣe kalẹ̀ kó má bàjẹ́ kò wá sí pé kò tiẹ̀ lè sọ̀rọ̀ wọn dáadáa lẹ́ẹ̀kan ọ̀nà àbùkù ló tún fi ń kàn wọ́n. owó ọjọ́ òbí tí sínétọ̀ wá fún wọn lápò ààrẹ àtàwọn owó míì jásípé lórúkọ wọn náà fi gbà Rabita ni wọ́n ná sí kò ná sí gbèsè ayé rẹ̀ o
kò wá sẹ́nìkan nínú yín tó tiẹ̀ lè jáde pé bàbá yìí ń ṣiṣẹ́ bí orí pa àwọn bàbá àwọn ò ṣe ní parẹ́, ó dẹ̀ ń gbìyànjú náwó, èwo ló lè ṣe nínú yín tí wọ́n fún lówó tí wọ́n á kó síbì kan tí ó ń ṣe 500,000 tí ó ń ṣe 100,000 millions of naira. Millions of naira. Kúkú gbọ́ pé nìyí lọ gba mọ́tò níbì kan lórúkọ ààrẹ. Kúkú gbọ́ pé nìyí lọ gba ilé owó kan bì kan lórúkọ rábítà tó wá sọ pé àrábítà owó rábítà ló ń ná. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run náà. Ṣebí Islam tá a láfẹ́ ṣé Islam tá a fẹ́ máa ròyìn fáwọn èèyàn rí ni. Ẹ jẹ́ á fàbò sílẹ̀. Ẹ jẹ́ á fàbò sílẹ̀. Ẹni yìí ń ṣe dáadáa kí nǹkan táwọn bàbá yìí dálẹ̀ kó má parẹ́. Àwọn kan fẹ́ parẹ́. Ẹni yìí wá dúró pé kò ní parẹ́. Ó ná nafsu wà nàfíìsù rẹ̀, ó ná sí ara bẹ̀yẹn bí kò lè dìde. Ẹ̀tọ́ tí yín náà ní gbẹ́gẹ́ yìí náà kù. 2, 3. Ẹ̀tọ́ tí yín náà ní kẹ́yìn náà kù. Ẹ̀tọ́ yín kọ́ ni kẹ́ wá tún máa fi ẹnu àbùkù kẹ́ máa fi kàn kò dáa. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àwọn tí mò ń sọ fún làwọn tí ń bẹ lábẹ́ o, kò ń ṣe wúmà yẹn o, tó rọ̀rọ̀ wúmà yẹn ti yàtọ̀. Ọ̀rọ̀ yẹn ò jọ̀rọ̀ ara ayé mọ́. Ọ̀rọ̀ yẹn ti yàtọ̀ pátápátá. A máa ń ṣàdúà, àdúà kan bẹ tọ́lọ́run ṣe fún Ànábì sallallahu alayhi wa sallam. Ó ní walal akhiratu khayrun laka minal ula. Ó ní wà Ànábì, òní rẹ̀ Ọlọ́run yóò dájú àná lọ. Wúmà yìí ẹni tó ti ní ẹsẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ rí ni. Ẹni táwọn obìnrin ẹgbẹ́ fi ń ṣe rómọdẹ̀ tẹ́lẹ̀ rí ni. Ẹni táwọn èèyàn máa ń wá ń bá, táwọn èèyàn ń pè tẹ́lẹ̀ rí ni. Ẹni táwọn èèyàn máa ń ṣàdúà fún pé mo fẹ́ kọ́ ọmọ mi dà báyìí, ọmọ mi obìnrin, mo fẹ́ kó rí báyìí tẹ́lẹ̀ rí ni. Ẹni tó ti ṣàánú àwọn èèyàn, rárá àwọn èèyàn, wọ́n ti di èèyàn látara tiẹ̀ náà tẹ́lẹ̀ rí ni. Ẹni rẹ̀ kò wá dá bí ìtànà rẹ̀. Torí nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé wọ́n pè wọ́n Markaz. Alhamdulillah, ibi tí wọ́n náà ti mọ̀ yí pé Markaz ò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. Pé àwọn ọmọ wọn nìkan ni wọ́n máa ń pè sóde. Wàá rí pé táwọn náà bá ń ṣàlì lórí de wa tá a máa ń ṣe. Àìṣe pọ́mọ Markaz nìkan, a máa ń pè láwàní, a máa ń pè àwọn míì tí wọ́n pè wọ́n yìí ṣọmọ Markaz, a pè wọ́n. Ó yá, ẹ máa bọ̀. Tí Markaz náà bá fẹ́ ṣe nǹkan, wọ́n ṣe especially Yawmun Nisa. Yawmun Nisa, àwọn obìnrin ni wọ́n máa ń ṣètò yẹn. Just pé ìjọ Alámísì tá a bá ṣe òṣùwọ̀n Sheikh Monday, Tuesday, Wednesday, tó bá di jọ Thursday, àwọn obìnrin náà wà kójọ, àwọn náà máa ṣe program. Ìjọ tí wọ́n fẹ́ pọ́n obìnrin yìí náà lé ni wọ́n pe òun náà pé ní ọjọ́ tó yá sí pé àwọn èèyàn ṣe ń rí gẹ́gẹ́ bí role model fáwọn obìnrin ẹgbẹ́. Táwọn obìnrin ṣe ń rí gẹ́gẹ́ bí role model. Ìwọ náà jókòó kó ronú wípé ṣáwọn obìnrin lè fi irú mi tọrọ mọ́. Kóun náà jókòó. Ìjọ tó ní Markaz pè ẹ́ yìí tó máa ń wí gbogbo kíní kan pè mí normal thing, wọ́n lè pè ẹ́, wọ́n lè ti torí nǹkan méjì pè ẹ́ kọ́ wò pé àwọn bàbá yín wọ́n ní àlákọ̀ pẹ̀lú Sheikh Adam, wọ́n sì ṣe dáadáa láàrin ara wọn. Ẹlẹ́ẹ̀kejì wọ́n wò pé wo obìnrin náà ń ṣe áràkà, lam yamassuka ad-durru wash-sharru hina idhin aw waqta idhin. Aburú kò tí fọwọ́ bà ẹ́, ọwọ́ ṣètánì ò tí fọwọ́ bà ẹ́ ńgbà náà. Wọ́n wá pè á Markaz.
but láti ìgbà náà lèmi ti ń notice ẹ o, láti ìgbà náà ni, torí pé ńgbà tí wọ́n pè ẹ́, torí mo wà ń bẹ̀ ọdún yẹn tí wọ́n pè ẹ́, ọ̀rọ̀ oníkìjìpá ló wá dàkalẹ̀ ò rí wà ṣíṣe. ọmọ mọ́ríkàsì tó bá rántí ẹ̀ ní tí mo sọ yìí yóò ti rántí lẹ́sẹ̀kẹsẹ̀. ọ̀rọ̀ oníkìjìpá ló dàkalẹ̀ pé ọmọ yín kan bẹ́ kíní kan ìgbà wo mo ṣe kíní kan, àtìgbà náà mo ti notice pé wọ́n máa yóò ní future. àtìgbà yẹn lèmi ti notice pé wọ́n máa yóò lè ní future. ẹsẹ̀kẹsẹ̀ ni mùdírù gba máìkì lọ́wọ́ ẹ̀ pé ara má fi bí ṣe battlefield, má fi bí ṣe battlefield, in tó bá wà láàrin kò kan àyè yìí, ẹjọ́ lọ mọ́ rán ta. ó sì continue ọ̀rọ̀ ẹ̀. àìmọye èèyàn ní mọ́ríkàsì ń pè tán jù wọ́n lọ, wallahi láàrin àìmọye èèyàn. Dr. Naibi àbíkí ni mú àyẹ́ ń jẹ́ tó wá láti pé ẹni tó ní ó ní yunifásitì, obìnrin tó ní yunifásitì, ó ti wá mọ́ríkàsì ti pè rí, kìí ṣe mọ́ríkàsì o. àìmọye àwọn obìnrin tí wọ́n já sí pé wọ́n ní mímọ̀ jù wọ́n lọ, ìwọ ò ní mímọ̀. ìjọ tí mo ti rí ẹ tó ti ń pe àpè mọ́ra mímọ̀ ni mo ti pe látàrí fi ránṣẹ́ yà ó mọ nǹkan kan nínú mímọ̀. o lè dá lárúbáwá sọ pé wàá sọ lárúbáwá lóbìnrin. a wà á mú àwọn irú ẹ lọ́nà 100 jáde lóbìnrin tí wọ́n ń sọ lárúbáwá fluently. o lè dáyà Al-Qur'ani kà dáadáa kó dún mọ́ránmọ́rán, o lè ti mọ̀ ọ́ kà tẹ́lẹ̀ o, àmọ́ látijọ́ tí ṣètánì ti fọwọ́ bà ẹ́. nínú àwọn obìnrin tèmi náà fẹ́ràn ló wà nígbà yẹn, wọn lóbìnrin kan ń jẹ́ Káólà. ọ̀tọ̀ ní kéèyàn ní àṣà, ọ̀tọ̀ ní kéèyàn ní halẹ̀, gbogbo ẹ̀ láà náà nílé kéwú, gbogbo ẹ̀ láà ní oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀. àwọn kan ń bẹ wọ́n kàn láṣà lásán ni wọ́n mọ kéwú, àwọn kan ń bẹ wọ́n mọ kéwú wọ́n ní lápọn, àwọn kan ń bẹ láàpọn wà lákéwú kò sí kankan lára wọn, ó lápọn lásán ni. báwo sọ pé kéwú al-ilmu wal-ma'rifa kò sí ìtàlẹ̀ rí lára ẹni méjì. al-ilmu wal-ma'rifa أقول ما يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء. tó mọ̀ sọ pé authority ni mí. tí èèyàn bá fẹ́ jábọ́ láyé ọlọ́run wá fi gbéraga sí lára. ṣó orí gbéraga tí ń bẹ lára tiẹ̀ kò ń ṣe kíbúrú nìkan o, ó tún ní yáwù nínú. kíbúrú tiẹ̀ tún ní yáwù nínú, kì í ṣe kíbúrú nìkan o, kíbúrú yáwù níbẹ̀ lára tiẹ̀. kíbúrú yẹn kò ń ṣe kíbúrú nìkan, kò ń ṣe kíbúrú lásán. èmi ò mọ ibi tóbìnrin ti ní adúrú gbéraga báwọn kùnà. mo ní àǹtí ta ni ẹ tó dé, kí ni nǹkan tó fi bà ẹ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. gbogbo tó yẹ káwọn kan ti kíyèsí nínú fámìlì yẹn nìyẹn pé ibi tóbìnrin yìí ń lọ yìí o yóò bà nǹkan jẹ́, ibi tóbìnrin yìí ń lọ yìí o yóò dà nǹkan rú, ibi tóbìnrin yìí ń lọ yìí o yóò jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sáwọn tí ò yẹ ká sọ̀rọ̀ sí. ní ìwà àwọn baba ńlá yìí èèyàn rẹ̀ ni wọ́n lámọ̀ wọ́n sí, ni wọ́n tún pè wọ́n fún wa. Wallahi láàrin ṣẹ́rí tí ó lè jẹ́ kẹ́ rí Sheikh Adamu defeat òun ni pé Sheikh Adamu ṣàbòsí. in tí ó lè jẹ́ kẹ́ rí Sheikh Adamu defeat ni ẹ̀ o, Sheikh Adamu ṣàbòsí ẹnìkan yín. Wallahi láàrin
Sheikh Adamu ṣàbòsí ẹnìkan yín in tí ó lè jẹ́ kí ẹ rí Sheikh Adamu defeat yẹn gbogbo ìgbà tẹ́ ẹ máa ń ṣe bí pé ẹ fẹ́ defeat bàbá yẹn lọ́lọ́run ń ṣàánú wọn torí pé àwọn tí wọn táyé ò mọ̀ nínú àwọn àfáà kan tán wà nínú yàrá kọ̀rọ̀ Sheikh Adamu pàtàn wọn fáwọn yẹn pé ẹni rẹ̀ kan tún wà ń bí o ẹni dáadáa kan tún wà ń bí o àfáà lélẹ́yìí o ẹ kàn rí bẹ́ẹ̀ ni o lágbájá kínní báyìí ni o èèyàn rẹ̀ ni o ẹni ọlọ́run ni o gbogbo nǹkan yìí ni ò lè jẹ́ rí Sheikh Adamu defeat àti nǹkan tán fi sílẹ̀. nígbà tí Sheikh Adamu tí wọ́n fẹ́ pa tí wọ́n ń sọ̀rọ̀ Ìbàdàn mo fẹ́ wo bí wọ́n ti dárúkọ àwọn wálìdù yìí torí mi fẹ́ ka odidi tírà o. aha mo ti rí Sheikh Adamu ní wayulhaqu bihi adadun kabirun kalhaj Abdulkarim Ar-Rufai bàbá wúmà ẹ̀ nìyẹn àwọn tá a lè fi lépa báwọn àfà tó yá sí pé àwọn náà ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí wọ́n sì play role tó dáa wọ́n kọ́ gbé láti bí pé amma alladhina la'ibu dawran hamman àwọn tí wọ́n play role tó pàtàkì fi islahi manhaj ta'lim fi Ìbàdàn níbi àti tún ojú ọ̀nà ẹ̀kọ́ bá ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ láti tún ṣe látún ti upgrade ẹ̀ fa awwaluhum àkọ́kọ́ wọn ni almarhum Muallim Karashi ẹni tó kọ́kọ́ tún ojú ọ̀nà ẹ̀kọ́ bá ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ṣe nílùú Ìbàdàn yẹn wọ́n ní olùkọ́ tá à ń pè ní Karashi bàbá Karashi kọ́lọ́mbà ṣàlékún kẹwọn. thumma almarhum lẹ́yìn náà ni bàbá Alhaj Isa Magaji bàbá wa Isa Magaji wà nísìn bàbá Isa Magaji yìí sìn èmi Karashi tí mo ń gbọ́ yìí sìn Markaz inú àwọn tí a yìí náà láti kà bàbá Isa Magaji Markaz láti mọ̀ pé àwọn kan ń bẹ Sheikh Adamu ni wọ́n jẹ́ ká mọ̀ inú ẹ̀kọ́ tó kọ́ àwa nìyẹn wọ́n pàtàn àwọn àfà tí wọ́n gbé tán bá pàtàn wọn àwọn èèyàn lè mọ̀ wọ́n torí pé kálámù Sheikh Adamu bẹ́ẹ̀ ni wọ́n máa ń rìn gan gègé wọ́n máa ń rìn gan tán bá kọ ọ̀nà ẹ̀ máa jí àwọn èèyàn máa tẹ̀lé pé yìí tó fi mú Sheikh Adamu máa ròyìn ẹni yìí onímọ̀ ni èèyàn ni. wa ala aydihima tathaqafa kathirun min abnahi albalad wọ́n ní lọ́wọ́ àwọn méjèèjì yìí bàbá wa Karashi àti bàbá wa Isa Magaji ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú tí wọ́n ti ní ọ̀làjú lórí ọ̀rọ̀ mímọ̀ wa akhiran najaha fi hadha almidan ash-sha'ir al-mintiq bàbá ní nígbẹ̀yìn ni ọlọ́run wá ti àtọwọ́ bàbá tí mo fẹ́ dárúkọ yìí ọlọ́run wá ti àtọwọ́ wọn ṣe àwọn ohun mèremère nípa ẹ̀kọ́ nìbàdàn ash-sha'ir al-mintiq bàbá tó ròyìn wọn pé ẹni tó mú orin kọ torin yẹn ó sì máa sọ̀rọ̀ jáde ta ni Sheikh Adamu sọ òun náà ni Murtado Abdulsalam bàbá wa ní máàdù tí wọ́n ní máàdì wọ́n ní lẹ́yìn bàbá àwọn bàbá Karashi àti bàbá wa Isa Magaji ní bàbá wa Sheikh Murtado Abdulsalam bàbá ní máàdù ní ẹ̀ṣẹ̀ wádé ọmọ bàbá wa ṣì fi mọ́ ọmú tòní nílùú Ìbàdàn ọmọ kéwú bàbá Karashi ni wọ́n. waqad najaba min mahadihi asharat Sheikh Adamu ní àwọn ọmọ tí bàbá wa Murtado Abdulsalam yìí produce jáde wọ́n ti pọ̀ látọwọ́ wọn tí wọ́n jáde tí wọ́n sì jiná. ẹ wá wò wa yalhaqu bihi adadun kabirun àwọn kan tó wá lépa bá wọn ìyẹn ni àwọn míì tún wá pọ̀ tán tún lépa bá wọn nínú àwọn tí wọ́n tún jẹ́ kọ́rọ̀ ẹ̀kọ́ kó ṣe kí ni kó gbòòrò nílùú Ìbàdàn kalhaj Abdulkarim Ar-Rufai ẹ̀rí òun náà ni bàbá Abdulkarim Ar-Rufai tí wọ́n bí obìnrin yìí tí bàbá yìí ni Sheikh Adamu ròyìn dáadáa yìí
Sheikh Adam náà wọ́n ṣe ọ̀rọ̀ yẹn ṣe lọ sí sálẹ̀ o ọ̀rọ̀ yẹn ṣe lọ sí sálẹ̀ o ọ̀rọ̀ yẹn ṣe lọ sí sálẹ̀ o ẹ̀sùn èyí tí mo fẹ́ lò ní pé Sheikh Adam sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ tàálímù ni ojú ọ̀rọ̀ tàálímù ni eléyìí tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ o ibi náà ti dárúkọ àwọn bàbá bàásùnú ọ̀tọ̀ọ̀tọ̀ ní o kódà bí ìsìláàmù bí dáwọ́là ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ ní Ìbàdàn Sheikh Adam dárúkọ ẹ̀ síbi tíra yìí ni o wọ́n dárúkọ ń tọ̀hún o àwọn bàbá làwọn bàbá bàásùnú náà ni o Sheikh Uthman bàásùnú Sheikh Adam ṣàlàyé ẹ̀ sínú tíra yìí kí lẹ tún fẹ́ kí bàbá yẹn ṣe fún yín kí lẹ tún fẹ́ Sheikh Adam ló ròyìn bàbá yín dáadáa yìí ẹ dákun ẹ̀san tó fẹ́ dá padà pẹ̀lú dáadáa tó ṣe fáwọn bàbá yìí òun ni pé kó máa fi ẹnu àbùkù kó máa fi kan Sheikh Adam ọmọ kékeré tó máa ránṣẹ́ ni ha ṣẹ́san tó yẹ kó o ṣe ni pé kó o fi ẹnu àbùkù kan bàbá yẹn padà lórí dáadáa tó ṣe fáwọn bàbá yín kí ló dé kí ló fẹ́ kí lẹ fẹ́ gbà tí ilé oge tó ọmọ oge jàbí ọ̀rẹ́ yín pé èmi sì máa ń sọ gbólóhùn kan ni pé tẹ́nì táwọn kan bá dá nǹkan lẹ̀ ẹnìkan ni ó gborí ẹ̀ ẹnìkan ni wọ́n mọ̀ gbórúkọ káàkiri ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ kò ń ṣe pé ẹ̀dá kan ló ṣe é bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ náà. ìwọ náà wá wo in tó wá fi ń kẹ́yìn ayé rẹ̀ yìí sìn ìwọ náà lọ jòkó kó ronú láàrin ààrẹ kó wá wò pé àjọ ṣé bá náà mi ṣe rí lè ní ìrí wo àwọn tí wọ́n ti sá fún ẹ tán ti kú lára ẹ ìwọ náà ronú kó wò náà wo àwọn tí wọ́n bá ẹ ṣe mọ́ nítorí pé ká má ka wọn mọ́ ẹ pé lágbájá tó ti yẹ̀yẹ́ tó ti tábùkù ti kàn tí ò jọjú lójú àwọn èèyàn mọ́ kán wá rí mi pẹ̀lú ẹ̀ wúrú àwọn èèyàn bẹ́ẹ̀ ìwọ náà wo rẹ wọ́n bá ṣe ń fi ẹ̀ṣẹ̀ sí lórí social media ronú náà ṣọ́ra àwọn tí wọ́n bá ń tẹ̀ ẹ́ bóyá àwọn kan náà ń tẹ̀ ẹ́ lọ́lọ́run fẹ́ lò wọ́n lálábúrú tí n tó ń ṣe ẹ́ fi ń ṣe ẹ́ yìí tó bá yá sí pé àwọn èèyàn ni wọ́n ń tẹ̀ ẹ́ fẹ́ bà tiẹ̀ jẹ́ ni orúkọ tiẹ̀ ni wọ́n mọ̀ pariwo káàkiri kò ń ṣe orúkọ àwọn èèyàn lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí ṣé ìwọ náà ẹnu tí yín náà tọrọ ìwọ náà ẹnu ẹ gba ọ̀rọ̀ torí pé mi ò tí ì rí ibi tí mùdírù fi sọ̀rọ̀ ọmọbìnrin yìí mi ò rí ibi tí mùdírù ti fẹnu àbùkù kan bàbá yín tá a bá wá sọ pé tó lọ́ọ́ fẹnu àbùkù kan bàbá yín ló ṣe ń bínú àbí ibi tí mùdírù ti sọ̀rọ̀ ọ̀rọ̀ fámìlì gbé fámìlì burúkú ni kò sí ó kàn jáde ó kàn ń sọ̀rọ̀ wọ́lá ó kàn jáde ó kàn sọ̀rọ̀ limadha kí ló fẹ́ gbà mbẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ mẹ́ta ni o mo kàn fẹ́ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ obìnrin yìí náà ni kí wọ́n á bọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì èmi ò mọ̀ nǹkan tó fẹ́ gbà mbẹ́ o àmọ́ àsìkò ṣì wà fún ẹ láti ṣàtúnṣe àsìkò ṣì wà láti ṣàtúnṣe so because ìbànújẹ́ téèyàn bá tó bá yá pé èèyàn lèèyàn bí ọmọ tó ń ṣe báyìí tó tún wá ti dàgbà dé level yìí ó ti ń súnmọ́ 60 díẹ̀díẹ̀ tó tún wá ti dàgbà tó dé level yìí tí èèyàn bá rọmọ èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ ìbànújẹ́ lè mọ̀ jẹ́ fún yẹn pé kí ló kọlu ọmọ mi báyìí kí ló dáyé ọmọ mi rí báyìí ìbànújẹ́ ni ó jẹ́
wallahi ìbànújẹ́ ní òjẹ́ fábíàmọ bí à ń torí ìyá àti bàbá tí ò sí láyé mọ́ ni torí táwọn ìyá àti bàbá bá wà láyé wọ́n ti pé ìkúnlẹ̀ abíàmọ ò ibi tó ń lọ yìí bábu àyà ló fẹ́ lọ forí kọ́ yìí ẹni tí ó ṣẹ́ tí ó rù ẹ́ tó dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ tó dẹ̀ ń bù nǹkan tó ń kan èmi lómi inú bẹ́ẹ̀ nìyẹn pé ṣé àwa sọ pé àrùn tí àfáà Jaqmal ní í ṣe nìyí àwa sọ pé ṣé bó ṣe rí nìyẹn lóòótọ́ ni because ìyún máa rò ó síwájú ìyún máa rò ó sẹ́yìn ni wallahi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi ò fẹ́ tètè sáré jáde máa sọ mọ́ torí pé inú yẹn ti kún fún ìbànújẹ́ lórí àbòsí ṣe rí wọ́n ní tó gun ilé ò bá pa ni torí kò lè fi kankan ṣe yẹn o a ti kàgbákò àwọn alábòsí àwọn mùnáfìkì inú ilé tó já sí pé tí ẹ bá kàn wò ìyá kan wò pé torí gbogbo táwọn ń ṣe yìí torí tí kankan kọ kò sórúkọ tí wọ́n ti pè wá tán wọ́n pè wá ní blogger wọ́n pè wá látẹnujẹ wọ́n pè wá nígbà wọ́n pè wá láwo firstly Facebook mi èmi ti bẹ̀rẹ̀ nǹkan tèmi ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jáde páwọn ṣe nǹkan yìí èmi ti wà lórí Facebook ni mo ti ń defend Markaz mi láti gbà tí mo ti wà lékè òní ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ mí kì í ṣe pé mo kàn jáde lọ́sàn-án gangan mo kàn ń defend Markaz láti gbà tí mo ti wà lékè òní láti gbà tí mo ti wà lékè òní èyí ṣáà ní lajúlẹ̀ kí n tíyẹn ti kéwú kó bàjẹ́ èyí ṣáà ní máa wò tíyẹn dẹ̀ ní tíyẹn náà lè fi sọ pé chai àyè yóò ṣàyè àbùkù tẹ bá wá ń ṣe nǹkan báyẹn àwọn èèyàn kan wá wà níbì kan tí wọ́n mọ̀ ní aláṣejù ni wọ́n jáde kíní kan torí èmi rí i pé Markaz bímọ tó pọ̀ kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ bímọ tó pọ̀ tí ò ní rí kàńdánù rẹ̀ sí àwọn kàńdánù rẹ̀ sí yẹn làwọn tó ń lẹ̀ dí àpò pọ̀ mọ́ta kò sí bá rí àkankan ń bẹ̀ tí ò bá ṣe pé èèyàn strong ni tí ò bá ṣe pé èèyàn strong oríṣiríṣi nǹkan lèèyàn ti face látara ìlara àwọn èèyàn tí wọ́n jára lé ìwọ̀n tára lé bá ń ṣe bẹ́ẹ̀ ará àtàgílẹ̀ expect kó ṣe ṣùgbọ́n ìwọ̀fà lẹ́nu tó bá wẹ lẹ́nu ni kò sọ in tó dá wa lójú ni pé Sheikh Adamu ò rajà ìrú lọ́wọ́ anybody wọ́n sì wùwà ìbàjẹ́ wọ́n sì bá tọmọ lọ́mọ jẹ́ ṣé ìtẹ́gbé kalẹ̀ yìí kò lè bàjẹ́ kò lè bàjẹ́ wàláhì wal Qur'an al-azim so kò sí bá ṣe gbìyànjú tó kó bàjẹ́ ọlọ́run yóò tún mọ bu ẹwà ẹ̀ sí ni pé yóò máa lọ sókè sí ni yóò máa lọ sókè sí ni yóò máa lọ sókè sí ni ọlọ́run ló mú àwa dúró àwọn òsì kí ń ṣalátẹnujẹ òun mo tún sọ yìí o èmi ò ń ṣalátẹnujẹ o ọ̀kan lọmọ sọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan tó máa ń bí mi nínú ẹsẹ pé ọ̀rọ̀ tí ò bá ti lẹ́rìí èmi fẹ́ kéèyàn kàn kó máa dá ṣákúlẹ̀ sẹ́mi àwọn èèyàn ọ̀kan lọmọ ní àwọn àfáà Markaz kan wà tí wọ́n lọ ń ṣàtẹnujẹ lọ́dọ̀ olówó àbí lọ́dọ̀ ẹnìkan tẹ́ẹ̀dẹ̀ mọ̀ tẹ́ẹ̀ bá mọ̀ wàláhì ẹ sọ tẹ́ẹ̀ bá wá sọ àwo alákọ̀ọ́ ló wà láàrin ẹni yẹn sí ẹni yẹn ṣé alákọ̀ọ́ tó ń fi lọ́dún ẹ̀ ní kí ó fẹ́ bà ti Markaz jẹ́ ni àbí ó fẹ́ dìtẹ̀ mùdírù lọ́dún ẹni yẹn bí mo ṣe wà yìí I know myself
mo kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ lára Mudiru Markaz gan. Bí èèyàn bá tiẹ̀ lè ṣe bí wọn, èèyàn gbìyànjú èèyàn múnú wa wọn. Bí èèyàn bá lè ṣe tán, ìwọ̀n bá tí èèyàn bá lè mú náà yóò mú. Mi ò kí ń yẹpẹrẹ ara mi nítorí owó kan o. Ní yẹpẹrẹ jẹ́ ọmọlúwàbí mi. Mi ì fẹ́ wọnú ọ̀rọ̀ ó ṣe Dr. Awa, mi ì fẹ́ wọnú ẹ̀ ni. Ìdí tí mi ì fẹ́ fi wọnú ẹ̀ ni wípé báwọn accusation táwọn èèyàn ń fún yàn lórí ẹ̀, ọ̀tọ̀ ni tẹ́lómi ń rò, ọ̀tọ̀ ni bọ́rọ̀ sì ṣe rí. Ẹni yìí wá sí Markazi ka ahadin min abunaihi. Ṣé àwọn gẹ́gẹ́ Mudiru Markazi olórí ni wọ́n tó já sí pé wọ́n gbọ́dọ̀ máa observe gbogbo nǹkan. Ẹni yìí wá sọ́dọ̀ Mudiru lẹ́ni tó sọ pé ọ̀kan nínú ọmọ Markazi lèmi náà, Markazi ló kọ́ mi. Mo tún wá jẹ́ ọ̀kan nínú ọkọ ọmọ yìí. Into present tán wá bá sọ́dọ̀ wọn bá ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kóòtù, wọn báyẹn wá sí Markazi o. Ìjọ tí bàbá yìí sì rí mi, ọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ kan. Ok, ẹ jẹ́ n close ọ̀rọ̀ yẹn báyìí. Ìjọ tí bàbá yìí rí mi, bàbá yìí ní báyìí sábà mẹ́ka kọ́ ni gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín, gbogbo ẹ̀ ni mo rí, mo dẹ̀ ní a máa compensate yín, a máa ṣe nǹkan kan fún yín. Ẹ gba nọ́mbà mi. Mo wà ní nọ́mbà bàbá yìí lọ́wọ́ ní ìmọ̀ pé bàbá yìí rí. Walau marra, kódà kó já sí pé kan. Walau marra ní ìmọ̀ pé bàbá yìí rí. Yẹ́sà ẹni kí n pè yín, ẹni kíní kan wà tẹ́ fẹ́ ṣe. Láti ọdún last year tí wọ́n ti wá, mi ò pè wọ́n rí o, mo dẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́. Ṣé mi ò ní bùkátà ni? Ṣé mi ò ní nǹkan tí mo fẹ́ rán ni? Mi ò wọlé ẹnìkan lọ tọrọ owó kí n tó ra ilẹ̀ tọ́lọ́run ṣe fún mi tí mo fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí. Mi ò lọ bẹ́ nìkan nulẹ̀, mi ò sì lọ bẹ́ nìkan gba ẹjọ́. Èmi náà nílẹ̀ tí mo ní tí mo fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí. Ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tá a kọ́ lára Mudiru yìí a gbọ́dọ̀ lò. Nínú adẹ̀mọ̀ yìí pé ẹ̀kọ́ yẹn máa ń mú iyì wá fáfà ni. Òun ni kíni? Òun ni kò ní al-qana'a, kò ní ayọ̀ kan. Òun ni kò ní ìyayọ̀ kan. Tó o bá ti ní ìyayọ̀ kan, idha ma kunta dha qalbin qanu'in fa anta wa maliku dunya sawa. Tó o bá ti ní ìyayọ̀ kan, wallahi gbogbo nǹkan Ọlọ́run ṣe fún ẹ. Ojú tẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi máa ń wo nǹkan gbà mí, kò ń rí bẹ́ẹ̀ o. Ẹ máa ṣèwádìí dáadáa. Ẹ máa ṣèwádìí dáadáa. Ọkàn lọ́wọ́ bá ń sọ nú àfáà Markazi pé ó ṣeé ṣe, mi ń sọ wípé wọ́n kà mí mọ́ wọn. Ó ṣeé ṣe kán lérò pé àbí mi náà wà nú wọn ní torí ẹ̀rí tí mo ra lẹ̀. Wọ́n ti rí bọ́lọ̀ tó ṣe mọ́tò. Wallahi wal Qur'an al-azim. Àánú Ọlọ́run nìyẹn lọ́tọ̀. Kò ń ṣe bàbá kankan o. Bàbá kankan ò fún mi wọ́n náírà ní owó lẹ̀ ní pé ẹ fáfáyà sàmúnákà ní 10 million mẹ́ẹ̀. Àánú Ọlọ́run ṣe yẹn. Àti láwọn èèyàn kó tó dáwọn tí wọ́n ti ń dúró tì wá. Kọ́lá nígbà táà ń ṣe kéèsì kínní Alhaji wa Ismail Ọlálẹ̀mí kò sì ní bọ́ social media kó sọ. Mo ní wọn ní jẹ́jẹ́. Ó tẹ̀ lórí báwọn kan wà tó tẹ̀ dá diaspora wọn lẹ̀ tí wọ́n ti náwó sórí kéèsì tí wọ́n sínú diaspora rà.
tí oṣù kékeré náà kọ́ gbélẹ̀ láàrin mi àti ẹ̀. So mo ti mọ àwọn èèyàn kó tó di pé kó tó dòní tọ́lẹ̀ ń ṣe dáadáa. Mo ti mọ àwọn èèyàn kó tó dòní tọ́lẹ̀ ń ṣe dáadáa. So ọ̀rọ̀ tó kàn lọ́mọ sọ pé àfa Markaz kan wọ́n ṣe kíní kan, ẹ máa ṣèwádìí ọ̀rọ̀ yìí dáadáa. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ẹ gbé síta káwọn èèyàn máa àfa yẹn. Èmi ò àwọn tó ń jẹ lára bàbá yẹn mi ò ní ọ̀tá ni wọ́n o. Ọ̀nà lóníkálùkù fi mọ oníkálùkù, ó lọ́nà tó níkálùkù fi mọ oníkálùkù. Ẹni tó bá sì wo lówó ló lè ṣe dáadáa ẹ̀ fún, kò kémi. Tí ò bá lówó lọ́wọ́ ṣáà ní ṣègbésí ayé wa ni. Nínú fìtínà, tí ò bá lówó lọ́wọ́ máa ṣègbésí ayé wa náà. Bóníkálùkù bá dẹ̀ ṣe náwó ẹ̀, Ọlọ́run ni ó ṣe ìsáàbù ẹ̀, Ọlọ́run ni ó mú. Ẹ mọ̀ pé Ọlọ́run ń ṣọba lábòsí. Tọ́lọ́run bá gbé iṣẹ́ ẹ̀ dé, gbogbo lẹ́yìn sọ dẹ́rù pé ẹ lè máa ṣe kíní kan àwọn kan. Ṣe mọ̀ pé tó bá jẹ́ mọ̀dúlùm, gbogbo wa náà mọ̀ yìí pé àwọn kan ń bẹ mọ̀dúlùm ni wọ́n. Irú mùdírù Markaz mọ̀dúlùm ni wọ́n. Èmi tí mo jòkó yìí náà mọ̀dúlùm ni mí. Ẹni tá a ṣàbòsí fún. Ìjọ tọ́lọ́run bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó bá fẹ́ retaliate pẹ̀lú àwọn ẹni yẹn, subhanallah, ẹ̀yin náà ó rí wọn ẹ̀ bá wọn kánú. Wallahi lazim, ẹ rí wọn ẹ̀ bá wọn kánú. Owó ìdẹ́ ń sọ wípé mùdírù wọn yìí dá sọ̀rọ̀ kéèsì, wọn yìí dá sí kíní kan. Ṣé kí mùdírù náà máa bá wọn fa wàhálà ni? Mùdírù náà máa lọ kóòtù kan máa bá wọn ṣe kíní kan máa ṣe gbá kan máa ṣàwó. Àfáàgbà ni wọ́n. Àfáàgbà. Ẹni tọ́lọ́run bá rán sí wọn tó bá rí pé òun lè fi tóun ní kún wọn lọ́wọ́ tàbí ìwà ní ìmọ̀. Ẹni tó bá sì lóun fẹ́ bá wọn jà ní marhaban. Ọlọ́run ò ní gbè lẹ́yìn alábòsí, nǹkan kan tó máa ń dé mi lójú nìyẹn. Gbogbo báwọn èèyàn ṣe ń ṣàbòsí mi tó, tó ń wá ìṣubú mi tó, tí wọ́n sọ pé kíní kan lágbájá ṣòwò nìkan ni, Ọlọ́run gbé mi ṣubú ni. Alhamdulillah, alhamdulillah. Ìyẹn ó tún máa dúpẹ́ ní àwọn ogun téèyàn jà téèyàn tí ó tó yá sí pé atẹ́gùn lásán ló fẹ́. Ní ogun tó yá sí pé ó bá já odidi ìlú yóò sì parẹ́. Àwọn ogun táwa fèsì díẹ̀. Àwọn ogun táwa fèsì òun ni ogun tó lè pa odidi ìlú rẹ̀. Tòun ti bẹ́ẹ̀ kò mẹ́wà, kò dẹ̀ mí mọ́nì wa pé ká má kọ̀ntínú ìfẹ́ wa lórí ààyè wa tá ti kẹ́kọ̀ọ́. Hada huwa. Ẹ dákun máa. Náà ẹ má bínú. So ẹ̀yin màlú fasayara Allahu a'malakum wa rasuluhu, kó ní kálukú kó máa ṣe bó ṣe ń ṣe lọ. Gbogbo àwọn tabalá ń gbèjà Markaz, àníyàn tá a fi ń gbèjà rẹ̀ yẹn lọ́lọ́run ó fi máa yọ sí kó wa. Àwọn nǹkan lọ́mọ náà gbìyànjú.
kọ́ra ó kò pé kíni wọ́n gbìyànjú because àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ lọ. Ẹ mọ̀ yí pé ọwọ́ tó ní kálukú bá fi ń ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo àwọn bọ́kànlá wọn ṣe máa ń ṣe wúrà àwọ̀ lápọn rẹ̀. Ẹni tọ́lẹ̀ ìjọ ń fa kádà pé bọ́n ṣe jọ rí náà ni. Ẹ lè fi ẹni tó jọmọ ìgboro ẹ lè fi wẹ́n tó yá sí pé òun jẹ́jẹ́ ni òun ò lápọn dé lẹ́vù yẹn. Wọ́n sì ní tó bá ti dé lẹ́vù kíní erin la fi ń kanrin. Òun lọ̀rọ̀ wọn o. So àmọ́ kó ní kálukú wa lọ mọ̀ yí pé gbogbo bá ṣe ń ṣe yìí inú àwọn kan ò lè dùn bí ọ̀tá wa ó ṣe di bí ó ṣe di onítìjú àbí kéde bí ó ṣe di alábùkù lójú ayé làwọn èèyàn máa wá. Wàláhì láàrin oríṣiríṣi nǹkan lójú wa ti rí o tẹnu yóò lè sọ. Tí èèyàn bá pè mí tó bá ní àbáyọ ọjọ́ká kíní kan ìgbà o ṣe rí kíní kan màá ní mo ti rí. Ẹ lágbájá kíní kan ṣe rí kíní kan màá ní mo ti rí. Àwọn ẹ̀dùn kíní kan màá ní mo ti rí. Ẹni tó pè yín yẹn náà ni ó lọ sọ̀rọ̀ yín bákan lẹ́yìn yá kíní kan àṣejù àwọn ẹni yẹn ti pọ̀ jù. Kíní kan ni wọ́n ìgbà wo ni wọ́n bá ṣàṣùn ni wọ́n. Facebook mi yìí mo sọ kíní kan lẹ́yìn pé àníyàn tí èèyàn bá fi dá nǹkan lẹ̀ lọ́wọ́ fi mọ iyọ̀ sí yàn. Facebook mi yìí èmi ó pọ̀ ẹ̀ wallahi wal Qur'an al-azim láti mọ fi gbé tafsiri Mudiru lọ́jọ́ àkọ́kọ́ ó rà nígbà tí mọ́ríkàsì ò tí ì ní péjì ìdé mi ó pọ̀ ẹ̀ fún nìyẹn. Mi ò sì monetize ẹ̀ rí láyé. Facebook yóò fún mi 1 naira rí láyé. Òun báwọn yẹn ṣe pé monetize Facebook yóò monetize báwo ni ṣe ń ṣe. Because a ó pọ̀ ẹ̀ láti fi support àyè tá a ti kẹ́kọ̀ọ́ ni. Mo ní personal account mi. Mo ó pọ̀ láti fi support àfi kódà ló jásí pé ìgbà yẹn táì Mudiru bá bẹ̀rẹ̀ tafsiri tán bá bẹ̀rẹ̀ tafsiri ìjọ tí àwọn èèyàn bá rí wò èmi àwọn máa da kọlù bòmí ni àrí tafsiri wo kó tó wá dípa open page fún Markaz gẹ́gẹ́. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo fi ń pe àkíyèsí gbogbo wa. Ẹ dákun Aláàjì Ọ̀kànlọ́mọ àwọn nǹkan tẹ́ bá ní àṣírí àwọn èèyàn lọ́wọ́ gbé ta inú tiwa náà dùn láti mọ̀ wọ́n. Àbáwọn tán bá ń ṣe àìdá tán lọ ń sọ nǹkan mí kọ̀rọ̀ àbí tán lọ ń ṣe àtẹnujẹ káàkiri tán lè ń ṣàbòsí Mudiru lẹ́yìn ẹ jẹ́ ká mọ̀ àwọn náà fẹ́ mọ̀. Àwa náà fẹ́ mọ̀. So àwọn ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ẹ dákun tó lọ́mọ fọlọ́wọ́n bá bẹ̀yìn ni o èmi àti yóò níjà mi ò bá yín jà o wàláhì mi ò bá yín jà. Ká lọ́rọ̀ yìí ẹ bá bi mí ní kọ̀rọ̀ ni màá bá yín sọ kọ̀rọ̀. Ṣùgbọ́n ṣẹlẹ̀ nígbà tẹ́ pè mí lórí ọ̀rọ̀ àfáà ní ìkàyè mo sọ bọ́rọ̀ yẹn ṣe rí fún yín tẹ́ pè mí. So àwọn ọ̀rọ̀ míì tẹ́yìn gan tí kò rí bẹ́ẹ̀ ẹ padà gbọ́ lẹ́nu mi tí mo sọ òdodo fún yín pé òdodo leléyìí o gbá èmi àti àfáà ní ìkàyè àníjà o mi ò mẹ́lò mi ò àmì mi ò ìbẹ́ níbọ̀dì jà. Àlè lórí ìdè wa tá a máa ń ṣe lọ́dọọdún ẹni tọ́kàn wa bá lọ láàrẹ̀ la máa pè. Ó tún lè dọdún tó ń bọ̀ ìṣí mi náà látún pè. Ẹ̀dẹ̀ gbọ́ mi yé. Ṣùgbọ́n ẹ dákun àwọn ọ̀rọ̀ kan wà sí pé tó bá ń ṣe yín níròyìn ròyìn ẹ ṣèwádìí ẹ̀ nǹkan báyẹn gbọ́ nǹkan báyìí tó bá rí bẹ́ẹ̀ àwọn àṣọ yóò bá rí bẹ́ẹ̀ ara kò rí bẹ́ẹ̀.
kẹ́ ẹ tó máa sọ lórí social media àbí àwọn àfa Americans kan wọ́n ń ṣe kíní kan ẹni àfa Americans tó bá rí bẹ́ẹ̀ tó ń jẹ mùdúrú Americans lẹ́yìn ẹ gbé orúkọ ẹ̀ síta kárí. ṣó ti ń sìn ẹ jẹ́ ká rí ẹ nìyẹn mo program yìí bí aláìfù ní sáànà ní àbí ìjẹta àná ìjẹta sorry ìjẹta ni mo wo live program yìí gbogbo wa wàláhì làzim Islam ló pàápọ̀ àtàwọn other side ni o àtàwọn àyí náà ni o wàláhì Islam ló pàápọ̀ ẹ má jà bá Islam yìí débi pé ká máa fa aṣọ ọmọlúwàbí ara wa ya ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí wọ́n rí wa gẹ́gẹ́ bí àríwòkọ́ṣe ẹ má jẹ́ ká máa gbé fọ́tò nísìnyí bá a ṣe tá a bá rí social media oríṣiríṣi nǹkan tá a rí fọ́tò mi là ń gbé àwọn èèyàn tí kò ṣe Islam. ṣó ti ń sìn so kò dẹ̀ sí ní ta fẹ́ fi ká máa jà láàrin ara wa kò sí ní ta fẹ́ fi ṣe o ọmọ ìyá ni gbogbo wa Islam ló pàápọ̀ but ẹni tó bá dúndùn pé òun fẹ́ fi Islam wọlé láti máa fi jẹun láti máa fi bà àwọn bàbá yìí lórúkọ jẹ́ bí àwọn kan irú ìyẹn là ní fàyè ẹlẹ̀ irú ìyẹn là ní welcome. So ṣókí tí mo fẹ́ sọ nìyẹn ṣé wàá rí ọ̀rọ̀ inú mi dùn àfà kan wà mi mọ̀ pé àfà yẹn ní làákàyè dé level yẹn àfà àrísálà page àfà kan wà tí máa ń ṣe ìdáwò pé ọmọ àdàbí lòun mo wá rí analysis àrísálà yẹn lórí ọ̀rọ̀ àfà yẹn ṣé àfà yẹn tó ń dọ́gbọ́n fẹ́ máa sọ̀rọ̀ sí Markaz sọ̀rọ̀ sí Mudir láti ilẹ̀ pẹ̀pẹ̀ lèmi ti mọ̀ yí pé àtẹnujẹ ni ó ba ayé ẹ̀jẹ̀ ó máa ń sọ ọ̀rọ̀ mi nǹkan kí n lè fún lẹ́sìn gbà yẹn torí ó mọ̀ kí mo ní hamasa Markaziya lára ó mọ̀ wallahi ó mọ̀ èmi ti mọ̀ yí pé àtẹnujẹ ni ó ba ayé àfáà yẹn jẹ́ ṣùgbọ́n nígbà tá a fa yẹn ṣáájú sí pé alátẹnujẹ ni ó máa ń dà wá láàmú torí owó kìíní kan owó bá mi sẹ́ni owó èmi ti mọ̀ yí pé èmi ti mọ̀ ẹ́ láti ilẹ̀ pé gbogbo prógrámù tó tẹ̀ bá ti wọ́n prógrámù bá ti tọ́ díẹ̀ ní ẹ̀ bá ti mọ̀ pé eléyìí ọ̀rọ̀ owó ló bá àwọn tí wọ́n tó lóun gbèjà àwọn yẹn táwọn yẹn bá ní làákàyè náà àwọn yẹn á mọ̀ pé kò sí lára àwọn o àwọn yẹn gẹ́gẹ́ máa mọ̀ bẹ́ẹ̀ nìyí kò ní lẹ́vù àtẹnujẹ ló fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹni tí mi àti ẹ máa ń sọ̀rọ̀ dáadáa gbà kan nínú àwọn ìgbà tí mo rí pélé yìí ó kàn fẹ́ máa fi orí táyé gbá ti Kẹ́hìndé òun ló jẹ́ ń blọ́ọ̀kù nọ́mbà yìí ní àti ọ̀sọ̀rọ̀ mọ́ Markaz ò kọ́ wa pé ká má bá wọn kan ṣe gbogbo yẹn ni ẹ bá ṣe ìdààbò fil ardi kal ashbali wamdu la tubalu ẹ fọ́kán sórílẹ̀ ní ṣe kádàmù sọ ṣe orílẹ̀ tán sọ ẹ̀ṣọ́ Markaz nìkan ló gbé rẹ̀ ní ìwọ́n ọmọ mi wà tí wọ́n ṣe àwọn olùbí wà tí wọ́n ṣe Markaz ká bára wa ṣe Islam ló dà wá pọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn but àwọn kan ń bẹ bí wọ́n sí pé àmọ́rú àwọn tó bí wọn àmọ́ ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ fọlọ́hun tó fi wá rí bóyá káwọn máa dá nǹkan rú ni àmọ́ náà mi dùn gbà tí mo rí analysis àfáà Àrísálà yẹn Jazakallahu khairan mo wá rí rọ́dù àtàtúnṣe tí àfáà Kamilu yẹn náà ṣe ló fi wá jẹ́ kí mi náà fẹ́ sọ ilé bàbá wa Mawlana Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah bàbá wa ni wọ́n gbogbo àṣìṣe tá a bá ṣe látara ẹni tó ti ṣẹlẹ̀ lọ
lórí Markaziyya Adabiya tó yá sí pé ọ̀rọ̀ ẹnìkan ló sọ̀rọ̀ táwọn náà fún lésì gbogbo àṣetá bá ṣe kọ́lọ̀ kó yá fi wá bàbá wa fáàrí wa ni wọ́n kọ́lọ̀ kó yá fi wá látijọ́ tí wọ́n sì ti sọ wípé in tó bá jọ mọ́ Adabiya ẹ̀sà fún ìjẹ́ rí mi kí n kódà bá fà tá ń pè ní àfà kúkúrú yìí tí wọ́n bó ṣe máa ń jáde tó gbogbo gbà pé àṣà máa fẹ́ràn ni àṣà máa sọ̀rọ̀ Markaziyya ni àṣà máa sọ̀rọ̀ mùdírù ni àṣà máa sọ̀rọ̀ Sheikh Adam bákan ni ẹ̀rí pé yẹn máa ń dákẹ́ yẹn máa ń wò ni because àfà yẹn ò ní ṣàánú kò ní túmọ̀ ọ̀rọ̀ èèyàn tí èèyàn bá sọ ló ní wéètì táwọn èèyàn bá ti gbọ́ ọ̀nà àyẹ̀sà náà ká sọ báyìí o wọ́n ní wo ọ̀rọ̀ ẹ̀ mọ́ in tó máa ń sábà ṣẹlẹ̀ nìyẹn so alhamdulillah wípé àfà Kamilu yẹn jáde pé òun jíṣẹ́ yẹn lọ́wọ́ ààrẹ ni àlífà Adabiya kọ́ lórin iṣẹ́ Adabiya kọ́ ló ń jẹ́ lèmi náà fi wá fẹ́ sọ léyìí pé ẹnìkan ní ọmọ Markazi ò ní jáde kó mọ dédé bú Sheikh Kamel àbí kó mọ bú Adabi kan ẹni tó bá dẹrú ẹ̀ wò iṣẹ́ ààrẹ náà ló ń jẹ́ ní ọmọ Markazi kò ń ṣe iṣẹ́ Markazi kò dẹ̀ ń ṣe iṣẹ́ mùdírù yẹn rẹ̀ nìkan pé yá lọ́ba ń fún yàn lésì wallahi alazim mùdírù ìrẹ́yìn kan lọ́ba ń fún ẹnìkan lésì ṣé ò gbọ́pọ̀ bó Sheikh Adam ní lọ́ba ń fún lésì mùdírù gan tó fèsì fúnra wọn tẹ́sì yẹn ó sì nípa ṣùgbọ́n a máa ń fẹ́ wò pé àwọn tí wọ́n ní kíní kí mùdírù kódà táwa fẹ́ ṣe alùpùpù bá mi ẹ̀rù máa ń bá mi pé ẹni yóò tó àwa yìí gangan àwa tá a jọ mọ òye kí wọ́n mùdírù máa kàn lọ fún ẹni ẹlẹ́sìn bó ṣe wù wọ́n ọ̀tọ̀ ọlọ́run máa ń kọ́ mùdírù máa ṣe yẹn ọlọ́run máa ń ṣàánú wọn gan wọ́n máa ń rí ọ̀rọ̀ gbé mọ́ra láwọn ọ̀rọ̀ mi táwa yìí gan ò lè gbé mọ́ra àwọn máa ń rí gbé mọ́ra. so inú mi dùn irú ọ̀rọ̀ yìí sì tó máa ń jáde látọ̀dọ̀ tí àtúnṣe ó mọ ìjọmọ ìyá ó mọ ṣẹlẹ̀ láàrin gbogbo wa. tá a bá wá rẹ́ nìkan tó jáde tó ń wá àtẹnujẹ kan àbó ń wórúkọ kan tó kàn jáde tó wá ń sọ̀sọ̀kúsọ àwa tá a ṣe ṣáì fún ni àfáà yìí ààrẹ ní gbogbo ètò ìṣe yẹn nígbà tí ò bá ti rí sọpọ́tà kankan kò ní jáde wá ṣerú ẹ̀ mọ́ tara rẹ ní ètò ìṣe yìí o ṣùgbọ́n wọlá níbo Muhammad sallallahu alayhi wa sallam wọlá Sheikh Adam wọlá Sheikh Kamaluddin àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ ogun wọn ọlọ́run bá ṣàlékún ìyọ́nú rẹ̀ àti àforíjì rẹ̀ ọlọ́run bá ṣe fún wọn ọlá Nabi sallallahu alayhi wa sallam la hawla wala quwwata illa billahil aliyyil azim èyí tá a bá sọ dáadáa ọlọ́run ló fún wa sọ èyí tá a bá sọ tó bá kù díẹ̀ káàtó ara wa ni kọ́lọ́run kó yáfi wa tó bá kù díẹ̀ káàtó ìta bá sọ tó bá kù díẹ̀ káàtó ara wa ni kọ́lọ́run kó yáfi wa àbí ìta bá sọ tó jẹ́ àsọbádé nínú ọ̀rọ̀ tá a sọ yìí tọlọ́run ni ọlọ́run ló fún wa sọ ọlọ́mọdé àṣìṣọ ọlọ́mọdé káwọn yẹn náà ṣì wá gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.